أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ẹ jọ̀ọ́ èèyàn ní kámẹ́rà àwọn èèyàn ríran o wọ́n á ríran bọ̀ tí ẹ jẹ́ kí wọ́n ríran rí àwọn tí wọ́n ń sọ̀rọ̀. Bismillah. Ya Rabbana ya Ilahi igfiri li Sheikh Al-Aluri alhikihu bi salihina fi zumratil mursalina. Bismillahi qul huwallah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ẹ dákun gbogbo ẹni tí Ọlọ́run bá ń bẹ ní ara ẹ̀ ẹ jẹ́ a jọ panupọ̀ lẹ́ẹ̀kan náà ká jọ sọ pé subhanallah. ẹni Ọlọ́run bá ń bẹ lára rẹ̀ ni kó bá wa wí o pé subhanallah. Subhanallahi walhamdulillah walhamdulillah wala ilaha illallah wala ilaha illallah. Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar. wala hawla wala quwwa ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. إلا بالله العلي العظيم. الحمد لله إذ لم يأتني عجلي. الحمد لله إذ لم يأتني أجلي حتى اقتصيت من الإسلام سربالا حتى اقتصيت من الإسلام سربالا. الحمد لله إذ لم يأتني أجلي. tọ́lọ́wọ́n ọba mi gbé kalẹ̀ fún wa nínú Isobatul Qadiriyah. Hatta qutasaitu. láti ibi tọ́lọ́n ti ní ó ti bẹ̀rẹ̀. Hatta qutasaitu. ọ̀dẹ́bi tó dé àfi eléyìí dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Hatta qutasaitu minal Islami sirbala. ọba tí ń bá wa tó bọ̀ tí ń bá wa tó bọ̀. Alhamdulillah. táwa náà fi dẹni tó lè kálòlò pé à ń ṣe Mawlidi 41. Alhamdulillah. àwọn tí wọ́n mọ̀ nípa òǹkà ọjọ́ ọdún láyé wọ́n a máa pe kinní kan ní falsafatu ta'idad. Hayyakumullah. falsafatu ta'idad. àwọn àsìkò kan ń bẹ láyé téèyàn bá gbé nǹkan kalẹ̀ wọ́n ní tọ́lọ́run bá ní kó orí ọdún mẹ́wàá lò lérí nǹkan ọ̀hún kò tún parẹ́ mọ́ láyé. Allah. ó wọ́n nínú àwọn ẹ̀dá láyé tí ń gbé nǹkan kalẹ̀ tọ́lọ́run ò ní kó dọdún mẹ́wàá. Allah. kó tó run bọ́lọ́run bá wa ṣe táǹkà the first decade, second decade, third decade tá a tún wá gbẹ́nulé the fifth decade. àfi ká dúpẹ́ fọlọ́run alhamdulillah. Idhilam yatini ajali. mo bá bàbá mi bàbá albarka bàbá wa sheikh wa Abdulyekeen Mustapha. Rahimahullah. ẹ bá ń wí. Rahimahullah ta'ala. Sheikh Abdulyekeen Mustapha. Rahimahullah. Ọlọ́run bá a ṣàlékún kẹ́ wọn. Amiina. bá wa ṣàlékún gẹ́ wọn. Amiina. àti lábẹ́ ẹ̀hùn lábẹ́ ẹ̀hẹ̀n Ọlọ́run ọba ní lójú wọn ká máa rí i ṣe. Ọlọ́run tún pè wọ́n sọ́dọ̀ tán falilahil hamd. Alhamdulillah. tani ká wá tún kí òun náà ni àfáà àgbà baba Sulton Ballo akramakumullah. Adamallahu hayatahu. Ọlọ́run kó bá wa kí yín Ọlọ́run ò ní padà lẹ́yìn yín. èmi ò ní àròyé rẹpẹtẹ tí mo fẹ́ ṣe láàyè yìí bí kò ṣe pé mo fẹ́ kí Ọlọ́run lára yín. Allah. ẹ dákun ẹ já wò ọ̀pọ̀ nínú igi láyé tí wọ́n bá gé
dípò kó yọgi kókó ní òtún yọ mbẹ. La ilaha illallah. ọ̀pọ̀lọpọ̀ igi láyé tí wọ́n bá gé dípò kó yọgi kókó ní òyọ mbẹ. pọ́lọ́wọ́n bá wá ní kí bàbá wa Asheikhul Marhum Sheikh Abdulyekeen Mustapha. Rahimahullah. kí wọ́n rí àrà náà dá níbi wọ́n ti dá ní ọlọ́run tún wá ní kí wọ́n tún wá ní àrólére tó tún fi tàṣírù rẹ̀ kalẹ̀. Alhamdulillah. kì í ṣe tàṣírù lásán bí kò ń ṣe tàṣírùn fa'alun. Alhamdulillahi. mo kí bàbá wa Sheikh Adamallahu Muh hayatahu. Ballo ilé kíkọ́kọ́ ní nǹkan Bẹ́ẹ̀ni. bí lè ṣe fáyìn tó òun kọ́ ní nǹkan Allah. ẹni tí ń bẹ́ẹ̀ ní ká kí àwọn Adaru tí wọ́n mójútó lé laysat náà Masha Allah. bilbina ijamilatun. inna dahara. Adaru laysat bilbina ijamilatun. ìtàkùn nílé bó ṣe fáyìn tó. Inna diyara jamilatun bizawiha. inna diyara jamilatun bizawiha. bí lè ṣe fáyìn tó kọ́ ní nǹkan. Inna diyara. àrà tá a dá sára alẹ́ yẹn kọ́ ní nǹkan. Inna diyara. bí kò ṣe pé azawiha. Inna àwọn tí ń diyara gbẹ́nu lé. jamilatun bizawiha. àwọn tí wọ́n mójútó lé náà ní ká kíkú iṣẹ́. Kọ́dí àwọn ní ká àṣàkùn. kíkáyìn. eléyìí mo fi ń kí bàbá wa Sheikh wa Sulton Ballo. Adamallahu hayatahu. bẹ́ẹ̀ ti múlé náà dúró. tọ́lọ́hún òjò bàjẹ́. tọ́lọ́hún fún yín ní ìwà. Alhamdulillah. tá a fi ń túnlé náà ṣe tá a fi dílé náà mú. ìmọ̀ náà ń bẹ. Alhamdulillah. káàkà gidi ń bẹ. Alhamdulillah. ń bẹ tẹ̀sùbà ń bẹ. Alhamdulillah. jẹ́ni ọlọ́wọ́n ọba ń bẹ. àkídà ọ̀dàrú lọ́dọ̀ yín. Alhamdulillah. àgbékalẹ̀ àwọn ẹni ọlọ́run tá a mọ̀ àwọn sálàfù sọ́ọ̀lì sí nílànà tasawufu yìí kò dàrú látọ̀dọ̀ yín. ẹ wá dúró ní dúró wasatiyya. wasatiyya náà tún wá jẹ́ banaha kò jẹ́ hadama. Alhamdulillah. mo kí ọlọ́run lára yín ọlọ́run kò bá wa kí yín mo wá fi yín kí gbogbo àwọn àjìlá lérí ìkàlẹ̀ lọ́tùlọ́sì àwọn Khulafa àwọn aládùúró ti lọ́tùlọ́sì gbogbo wa asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. Wa alaykum assalam wa rahmatullahi wa barakatuhu. Al-Qur'an ń gbọ́ fẹ́ júwe tó gbélé ànábì wa Muhammad lọ́wọ́. Sallallahu alayhi wa sallam. ó ní huwa alladhi arsala rasulahu bil huda wa dinil haqq liyudhhirahu ala dini kullihi walau kariha al-mushrikun. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ما شاء الله ليظهره على دين كله ولو كره المشركون. ẹ dákun in tó bá mú àwọn tó já sí wípé laisu bí muslimin wà laisu bí muminin wà laisu fi man amana billah ta'ala wọ́n dá tí wọ́n pè ní hakikatu muhammadiyya sallallahu alaihi wasallam wọ́n dá mọ̀ lára ànábì irú iṣẹ́ tọ́lọ́wọ́n bá mi gbélé lọ́wọ́ wọ́n dá mọ̀ èwo wá ní tiwa lẹ́ni tó já sí wípé lérí social media káàkiri ìta afẹ́ fi júwe àkídà tiwa òun náà ni ìbànújẹ́ tí ń bá ìsìlámù lóhùn wá ká polongo ẹ̀. ààrí àdíìsì kan tó jẹ́ àdíìsùn bannáà ìlà àdíìsùn hadama tó ń takò tó ń dẹ́ǹtì íméjì ànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. ẹ dákun tàṣàbù táwa fẹ́ ṣe nísìnyí níbi irú wà yìí ara wa mùsùlùmí ni ká ti máa ṣe nínà àbí lára àwọn tọ́lọ́wọ́n bá fi ànábì wa Muhammad hàn tí àkíjọ kírun ara àwọn tó já sí wípé orientalist ni wọ́n ara àwọn tó jẹ́ free thinker ni wọ́n nínú intensive research wọ́n júwe ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní ẹni tí wọ́n pè ní rasulullah Muhammad rasulullah Sallallahu alayhi wa sallam. wọ́n ní adhamu shakhsiyat
أعظم شخصيات في تاريخ البشرية في تاريخ البشرية الذي كان له آثار مستمرة متجددة. الله أكبر صلى الله عليه وسلم. حتى بعد 14 قرنا لم يزل دينه ولم يزل دولته دينية دنيوية قوية مستمرة متجددة. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق. àwọn tí wọ́n ń ṣe mùsùlùmí tá kì í jọ kírun wọ́n rí tírà àdìsí tí wọ́n ń kà yẹn tó fi mọ̀ pé ìyá ànábì àti bàbá ànábì ń bẹ nù ná. La ilaha illallah. lọ́kù tó fẹ́ júwe fáwọn èèyàn láti fi júwe Islam. Àdìsí torí nu. ìwọ orí kankan ṣùgbọ́n àwọn yìí ni wọ́n ń sọ fún wa yìí pé àwọn ṣe research lágbàńlá ayé àwọn wo káàkiri àgbáńlá ayé ní táwọn lè fi júwe ẹni tọ́lọ́wọ́n bá gbé kalẹ̀ yìí òun ni wípé lahuwa azamu shakhsiyat. أعظم شخصيات في تاريخ البشرية. A great personality. A great Greatest personality right from inception. صلى الله عليه وسلم. In the history of humankind. tá a bá ní ká wò tán gbèsè ayé ẹ̀dá èèyàn gbogbo nǹkan yóò tí wọ́n fi ń qualify èèyàn láyé gbogbo tí wọ́n pè ní criteria láyé tá a bá ní ká gbé kalẹ̀ ká máa fi ṣí àwọn èèyàn tí wọ́n ti lu ayé wò ẹni tí wọ́n pè ní Muhammad sallallahu alayhi wa sallam. personality rẹ̀ ó wọ́n irú rẹ̀ ṣọ̀ wọ́n àtà débi pé n tó gbé tí ànábì wa Muhammad gbé kalẹ̀ ó lápa ìlápa wáre kì í ṣe ìlápa tó já sí wípé a máa ṣí mọ́ wípé al-qarnu al-madi tá a máa ṣí pé fisinin al-madiya ọdún tó àwọn ọdún báyìí àwọn tó lò gbà nígbà náà àwọn tí wọ́n bá gbà náà mu ọ̀rọ̀ Muhammad kú bẹ́ẹ̀. sallallahu alayhi wa sallam. ẹni yìí jẹ́ kó yé wa pé òun jókòó òun wò pé ba'da arba'ata ashara qarnan after 14 centuries àbí millennium kan nù. masha allah. after 14 millennium. mazala tí ẹni dinuhu. gbé kalẹ̀ mazala dinuhu wa dawlatuhu ad-diniyya wa dunyawiyya qawiyatan mustamirratan mutajaddida. sallallahu alayhi wa sallam. gbogbo àwọn tí wọ́n kọ nǹkan láyé àwọn tí wọ́n sọ pé àwọn níwèé mímọ́ táwọn gbà wá nínú ẹ̀sìn wọn ó la gbé yẹ̀wò wọ́n revise ẹ̀ síbẹ̀síbẹ̀ kò bá gbà mu. sallallahu alayhi wa sallam. àwọn ẹ̀sìn ti wá láyé tó já sí pé bí wọ́n ṣe dé báyìí wọ́n kilẹ̀ wọ́n gbilẹ̀ wọ́n gbalẹ̀ ṣùgbọ́n wọ́n tún rinlẹ̀ ṣùgbọ́n láìpẹ́ láì jìnnà a padà bá gbogbo àwọn ẹ̀sìn wọn wọ̀nyí gẹ́gẹ́ bí tí wọ́n pè ní kábẹ́tù nàìjíríà. akalat alayhi ad-dahru wa shariba. wọ́n bá gbà lọ. amma dinul islam alladhi ursila bihi sayyidina muhammad. ìta agbélé ànábì wa muhammad lọ́wọ́. sallallahu alayhi wa sallam. wọ́n ta lù wọ́n ta kó wọ́n gbéjà kó ìtò wá gbé kalẹ̀ náà yéé dá sí kò yéé dán sí kò yéé dùn sí àṣé gbogbo ogi tí a bá gé òun kọ́ ní tún hù padà mọ́ bá a bá gégi míì yóò padà yú kókó ni bí ìtànẹ́bí wa muhammad. liyudhhirahu ala dini kullihi walau kariha al-mushrikun. ẹ jẹ́ a sọ dáadáa nípa ẹni tọ́lọ́wọ́n bá gbéṣẹ́ ńlá lé lọ́wọ́. sallallahu alayhi wa sallam. ayakumullah. ẹ yorùbá ní Muhammad wọ́n ní kí àwọn ọdọ wákà. anabi o aṣíwájú ló jẹ́ o àgbà ọgbọ́n lọ́nà gbogbo. lọ́nà gbogbo. bá ò bá lè kó lọ sí Madina. Madina. a ó máa fà sálátù ránṣẹ́. a ó máa fà sálátù ránṣẹ́. a ó máa fà sálátù ránṣẹ́. anabi o aṣíwájú ló jẹ́ o. ló jẹ́. àgbà ọgbọ́n lọ́nà gbogbo. lọ́nà gbogbo. bá ò bá lè kó lọ sí Madina. a ó máa fà sálátù ránṣẹ́. a ó máa fà sálátù ránṣẹ́. a ó máa fà sálátù ránṣẹ́.
ẹ̀yọ̀ bá nàbí Muhammad ẹ̀tún yóò bá nàbí lẹ́ẹ̀kan sí mashallah aki fadilatul imam gbogbo tí ń jẹ́ ìlú Ọ̀tà Àwórì kingdom lápapọ̀ ìmáàmù àgbà bẹ̀rẹ̀ bá fadilatul Sheikh Muhammad Sabik adamallahu hayatahu. Ọlọ́run kó jẹ́ kẹ́mi yóò gùn fún ọ Ọlọ́run má fi nǹkan sàláfíà yín o Ọlọ́run nàbí lọ́dọ̀ Ọlọ́run bí wọ́n ti ń ṣe wá sí lọ́wọ́ náà ni àwọn àgbàlagbà ń wọlé akí